producer ó yá jùlì sí ní bàdíjẹ́ ń dùn dí producer ó yá tuẹ̀. ẹ yóò ṣoṣẹ́ àwẹ̀ ẹ dánú pé ṣe yìí wọ́n ti jẹ́ mọ́nú sátìn ẹ dá gbogbo bàbá ká wọn tẹ̀lé lápẹ́rẹ́ wa tún ìwọ̀n nù. nígbà wá jẹ́ tún ìwọ̀n sáà jẹ́ ìbejì ni. ẹ nǹkan ká bá dùgbò ìyàwó ẹbí kó àti rè lájọ lẹ́bẹ̀ẹ́ wọ́n jí ọ̀hún ni. èjì èyí náà ni dákun ìlú àwọn dàsán ló ti wá. ilé àwọn oṣù ni ibi tó ti ń bọ́ káàdì. bọ́ káàdì àjọ wa ni. ẹ kí wa. ẹ wo tún ìwọ̀n àlà sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ báyìí kọ́nsẹ́ẹ̀tì kọ́mẹ́dì tó dá yàtọ̀ iBon lórúkọ mi aka Baba Rasaki. ó pọ̀ my name is orúkọ tèmi ni Sukunṣeré tí gbogbo èèyàn mọ̀ sí Àjàyí Ògìdìolú nìkọ̀ọ̀kan ìdípò bomi òṣùrù wẹ́dà ẹnìjẹ́ gbàgbà tí o lè pàtó igúnnugún agbolúwarán mo mórí kìlú mi mo ti mórí kì ara mi pé lórí kì. nígbà mi dákun tó bá lọ sí báńkì bó bá béèrè orúkọ rẹ gbogbo kò lè gbà wọn lè fún ọ lówó. yóò gbà á ọmọ kálá ọgbẹ ọmọ ní àdájú. a máa dájú. ẹ wá wo bó ṣe ń dájú nínú kọ́nsẹ́ẹ̀tì yìí. ọmọ màá wùwà ẹ̀ka kò sí wàhálà ẹ kọ́ bá a sórin sí ká àná wá ṣe kí. yóò ṣe jẹnu orí yìí dà. lójú pa